ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ Osoba náà ṣì la wà yìí o. àyẹ̀wò autopsy tí wọ́n ṣe fún olóògbé Tọ́pẹ́ Osoba ti jáde, ó mà ti padà jáde. ọ̀rọ̀ náà mà ti ń rúgbó bọ̀ ẹ̀yin èèyàn. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé èsì àyẹ̀wò autopsy tí wọ́n ṣe fún olóògbé Tọ́pẹ́ Osoba ó hàn gbangba pé wọ́n mà fún Tọ́pẹ́ Osoba ní májèlé jẹ mà ní. wọ́n ní májèlé òun ni ó pa Tọ́pẹ́ Osoba. ẹ̀yin aráalé, gbogbo àwọn àṣírí èyí tó pamọ́ ó ń bẹ nínú fọ́nrán yìí o. ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá gbọ́ tuntun o. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Tọ́pẹ́ Osoba gan ti ń fi gbogbo ẹ̀ hàn nígbà tó ń bẹ láyé o. gbogbo bí wọ́n ṣe ń fìyà jẹ, gbogbo bí wọ́n ṣe ń fi gbogbo nǹkan lọ, gbogbo bí wọ́n ṣe ń yàn án jẹ, gbogbo owó tí wọ́n dá fún Tọ́pẹ́ Osoba nígbà tó ń bẹ láyé, nígbà tó ṣe àyẹ̀wò jẹjẹrẹ tí ó kọlù ní ìgbà náà, tí wọ́n gba gbogbo rẹ̀ lọ́wọ́ rẹ̀, bó ń bẹ nínú fọ́nrán yìí o. gbogbo bí olùṣọ́ àti àwọn àbúrò rẹ̀ ṣe ń fìyà jẹ arábìnrin yìí, gbogbo ẹ̀ ló ń bẹ nínú fọ́nrán yìí o ẹ̀yin èèyàn o. gbogbo bí Tọ́pẹ́ Osoba ṣe fi ohùn ránṣẹ́ sí ìyá aládùúrà kan wípé kí wọ́n wá tètè gbé òkú òun o, kí wọ́n lè sin òun dáadáa, ó ń bẹ nínú fọ́nrán yìí o ẹ̀yin èèyàn. èsì àyẹ̀wò autopsy èyí tí wọ́n ṣe fóòkú rẹ̀ ti wá jáde o ẹ̀yin èèyàn. ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan, kẹ́ ẹ wá gbọ́ pinrinpinrin ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ Osoba. ẹ wá máa bá wa pín fọ́nrán yìí, ẹ máa bá wa subscribe sórí ìkànnì yìí. gbogbo ohun tẹ́yin náà bá rò ẹ̀yin aráalé, ẹ máa bá wa fi sábàlá ìdíwí sí o ẹ̀yin èèyàn. This is my last post on Tope Osoba's case, and this is my last video on Tope Osoba's case. So now I want to clear everybody that cancer kòkó ló pa Tope. All poison Tope ni, poison ló pa Tope. Meanwhile, lẹ́ni ìgbà tá à ń ṣe live, aṣáà ń sọ aṣọ wádìí kí ló pa bíbí, kí ló lè ṣe, ta ló gbé lọ kúrò níta láti gbàtọ́ lọ station ní Kòròdú yẹn, ta làwọn family tí ó gbé lọ, ta ló bá lọ, mo pe PA náà lórí live stream, mo pe PA kan, PA náà tó dáyé tì mí sí under PA kan, aṣáàpè yẹn náà á pé oríṣiríṣi. So there's one lady tó jáde tó wá sọ̀rọ̀ ń pa ní pé àǹtí ní pé tó sọ káàntì Tọ́pẹ́ òní Tọ́pẹ́ òní period kí ni kò gẹ́gẹ́ ò tó sọ káàntì Tọ́pẹ́ òní period yẹn lórí live stream yẹn. So gẹ́gẹ́ yẹn ló wá send àwọn voice record sí mi ní pé even the family said it is poison that killed Tọ́pẹ́, and Tọ́pẹ́ òkú ní police station, Tọ́pẹ́ òkú police station, Ṣàgámù ní Tọ́pẹ́ kú, ilé ní Tọ́pẹ́ kú sí, Ṣàgámù ní Tọ́pẹ́ kú sí, Tọ́pẹ́ òkú ní police station. So meanwhile àwọn family mọ̀ pé poison, wọ́n ní poison ló pa Tọ́pẹ́. In fact wọ́n ti sọ pé àwọn ti ní report lọ́wọ́ ní pé poison ló pa Tọ́pẹ́. So Nigerians, I've tried my best as a friend, as a brother to her. Then all the best, and family no matter take over anything. So now this is my last video and this is my last talk. Mo ti clear everybody know pé cancer kọ́ ló pa. Because mo try láti sọ pé cancer kọ́ ló pa Tọ́pẹ́. I've narrated to you, but it's clear already that cancer kọ́ ló pa. So thank you everybody. Ẹ ṣé gan ni. Tọ́pẹ́, may your soul rest in perfect peace. Alẹ́ ẹjọ́ yẹn kọ́kọ́ pè mí mọ́. The last message I left for Tọ́pẹ́ ní alẹ́ yẹn nígbà tí mi ò gbọ́ call wọn. Tọ́pẹ́ ti wá fi message kan sílẹ̀ fún mi kó tó kú. Message náà ni mo fẹ́ kẹ́ gbọ́ yìí. Mommy, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kó wá gbókùn mi nílé, kó lè sinmi dáadáa, ẹ jọ̀ọ́, ẹ kó máa bọ̀ straight, ẹ máa ti dé junction area to the left, ẹ jọ̀ọ́. Kí n jẹ́ kó wá gbé òkú òun nílé kó lè sin òun dáadáa. Message tóun ti kọ́kọ́ filẹ̀ fún mi lẹ́yìn ìgbà tó ti gbé kúrò lọ́dọ̀ mi nìyẹn. Èmi ò rí message yẹn gbọ́, kò open, message tẹ́mi lọ filẹ̀ rè. Tí mi ò bá fẹ́ kó wá, mi ò ní kó wá rárá, Temitope. Ẹ máa kọ́ ẹ̀mí sùúrù. Àwọn tó wà pẹ̀lú ẹ̀yẹ náà kọ́ ẹ̀mí sùúrù. Bàbá aládùúrà kú tó ẹ̀dì gbogbo CNS. Ojoojúmọ́ là ń ṣe sáfíìsì níbẹ̀ ní abúlé Ẹ̀gbá. Mi ò lè sọ pé kó gbéra kó tó máa bọ̀ lábúlé Ẹ̀gbá. Ni mo ṣe ní kó máa bọ̀ ní chọ́ọ̀chì bí. Mo ti mọ̀ pé mo máa dé sí bí màá gbé ẹ láti bí màá gbé ẹ lọlé. Ẹ máa kọ́ ẹ̀mí sùúrù. Níbo ló wà? Message yẹn ni last message mi tí mo drop fún bí kò dúró. Ẹni tí wọ́n ń pè mí yẹn tó gbé Tọ́pẹ́ kò lé yẹn 12 ló head number ẹ̀ máa wá number ẹ̀ jáde. Kò pè mí pé ọmọ tí àwọn gbé wá sí ọ̀dọ̀ yín táwọn ò bá yín nílé ẹ̀ pè mí kó ṣaláìsí. Baby, happy Mother's Day. Baby, kí ni mo ṣe? Àbí ṣúdí bó ṣe tún gbélé ọkọ tí mi ò ṣe ni? Baby, àwọn àbúrò ọkọ mi, kí ni mo ṣe fún wọn? Kí ni mo ṣe fún wọn, baby? Kí ni mo ṣe? Ó lé ní mo fún ẹja láàrin ọkọ mi àtàwọn àbúrò ẹ̀. Kò bẹ́ẹ̀ sí ju 4 years plus àbí 2 years tí mo ti dé bí báyìí. Kò sí jù lọ. Àwọn ló bẹ̀rẹ̀ sí ní máa kọ́ abọ́ kó ṣe mí.
ó nítorí pé mo sọ wípé mo fẹ́ sóúnjẹ fọ́kọ mi wọ́n ní mo wá báńkì tẹ́rítírì wọ́n ní mo fi píktọ̀ tó lé wọ́n ní mo kọ́ ọmọ àwọn bó ṣe jalè wọ́n ní mo pé wọ èèyàn wa kó wá bá wọn jà wọ́n wá bú àwọ̀ bẹ́ẹ̀ títí ní ti èmi àti wọn tí ẹ̀ bá ní confrontation kọ̀ọ̀kan rí báyìí a tún lọ sí pátí láàárọ̀ godfather ọkọ mi pè mí ó ní kí ló dé tí mo ṣe blọ́ọ̀kì àbúrò ọkọ mi bí sọ kọ́kọ́ yes I blocked her because nígbà tó bẹ̀rẹ̀ gbogbo wa láwọn ẹ̀ kọ́pìlì pé mo ń ta sùtánà ẹ̀ kọ́pìlì pé mo ń ta omi ẹ̀ kọ́pìlì pé mo ń ta drink bẹ́ẹ̀ mo wọ pé kí n máa ṣàwọn ọkọ yìí láti fi support ọkọ mi support ara mi because mi ìṣàlẹ̀ jáde mọ́ bí ìgbàlóbìnrin owó lọ́wọ́ àwọn èèyàn mọ́ bí ti tẹ́lẹ̀ because I'm already married. Kí ni mo ṣe ẹjọ́ tọ́bí sọ́tọ̀ mi mo tún ṣe lè ṣe mi ò mọ̀ ọkọ tí mo fẹ́ ṣe mo ti sú mi ò lè fẹ́ fọkàn mi sílẹ̀ torí nǹkan tó fẹ́ nìyẹn mi ò mọ̀ ọkọ tí mo fẹ́ ṣe mo máa rí ọkọ mi ò bá lẹ̀. Last day ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ó wà ń bẹ all true so kí lórúkọ yín ọmọ ṣàlẹwà báwo lè jẹ́ sọpẹ́. the area sister náà ni. area sister. ẹ máa bá wọn ṣe àtúnjọ máa ń ṣe short film. ẹ máa ń ṣe skit. ok ẹ máa ń ṣe dáadáa so which means ẹ ti máa mọra láti tó gbà wò. past 3 years. ilẹ̀ ti mọra so ẹ ti mọra yẹn ṣé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe operation fún. no before kan tó ṣe operation yẹn wọ́n gbé lọ́dọ̀ ilé kan tó wà ní ẹgbẹ́ mox. ok ṣé ìgbà yẹn ṣe ti mọ̀ wọ́n pẹ̀lú ẹ ti mọ̀ Tọ́pẹ́ pẹ̀lú olùṣọ́ yẹn. no wọn ti mọ defend wọn gbà. wọn ti mọ̀ rà ìgbà ló wá pàdé olùṣọ́ ṣe lè rántí. ìgbà tó di pé àwọn àti ẹni yẹn fẹ́ra wọn ìgbà tí wọ́n ṣe after ìgbà tí wọ́n ṣe operation yẹn ó ní mo wá pé wọ́n sọ fún mi pé àwọn ní cancer yẹn tán wà lọ hospital ṣùgbọ́n ìgbà tán máa kúrò lọ hospital yẹn wọn dé sí ibi tí wọ́n ń gbé ọ̀dọ̀ olùṣọ́ yẹn ó ní wọ́n wà ilé ní chọ́ọ̀chì wọn ibẹ̀ ni wọ́n wà láyìíká. láti ìgbà tó ti kó lọ hospital. láti ìgbà tó ti kó lọ hospital. láti ìgbà yẹn títí dìgbà wo dẹ̀ ló fi gbé bẹ̀ ló fi gbé láyìíká. láti ìgbà yẹn wọ́n ń gbé bẹ̀ títí di tìǹà tán fi wá sí ọ̀dọ̀ tí ṣáà ọ̀dọ̀ olùṣọ́ yẹn ò jẹ́ sọ́dọ̀ yẹn. bógijẹ ni ọ̀dọ̀ tèmi sápàtì. o máa ń lọ bẹ̀. mo máa ń lọ bẹ̀ dáadáa. à ń gbọ́ tí àwọn èèyàn sọ pé ní àyíká yẹn wọ́n máa ń fìyà jẹ Tọ́pẹ́ kí ló mọ̀ pa ẹ̀. ọ̀dọ̀ náà wọ́n máa ń sọ fún mi pé àwọn àbúrò ọkọ àwọn wọn ṣe dáadáa sáwọn ọmọ wọn ṣe kinní kan gbà mí wọn lè dìde pè mí lóru ní nǹkan bíi 12 tán máa sunkún pé ìyá já àwọn gan o kinní kan màsá ni ẹ má bínú ṣùgbọ́n tẹ́mi bá lọ síbẹ̀ mo rí i pé wọn ò jọ sọ̀rọ̀ mọ́. òun àti olùṣọ́ àwọn àtàbúrò ọkọ wọn ò jọ sọ̀rọ̀ mọ́ gbé máa sọ fún wọn pé gbogbo nǹkan tẹ́yìn sọ pé wọ́n ṣe kán dánwò níṣẹ́jú ti tèmi kán mọ̀ pé ẹ ní àbúrò wípé tán bá dánwò a máa nára wa tá máa nára wa bàjẹ́ bíbá yìí nù èmi máa ń lọ bẹ̀ wọn dẹ̀ ṣe wọn ìwò ṣùgbọ́n wọn jọta síra wọn débi pé kò kí èmi gan mọ́ kò sẹ́ni bọ́dì tó kí mi èyí dúdú tó wà lókè yẹn ó ní mo sábà máa ń rí jù èkejì tán máa ń pè ní mi ìmọ̀ orúkọ yẹn tó pupa yẹn à ń fi bẹ́ẹ̀ rúra. nígbà tó ti ń fìyà jẹ ń bẹ̀ tó ti ní wọn báwọn sọ̀rọ̀ mọ́ ẹ kí ló dé tí òkú mẹ́ o mọ̀. ọkọ wọn náà máa ń pariwo àwọn ò lè fọkọ àwọn lé àwọn ò lè fọkọ àwọn lè nǹkan tó máa ń sọ nìyẹn. ṣé ó máa rí i. mi mọ ọkọ wọn náà sà máa ń pè wọn. kí wàá ló dé tí Tọ́pẹ́ ṣe wá gbé lọ́dọ̀ tiẹ̀. ìjọ tí wọ́n pè mí tán ní àwọn bọ̀ wá sí ọ̀dọ̀ mi wọ́n ní àwọn àti wọn wípé àwọn jọ fa ọ̀rọ̀ kan wípé wọ́n wá ní pé káwọn máa lọ sí Jẹ̀bú lọ́dọ̀ àwọn fámìlì àwọn wọ́n wá ń sunkún lórí fún pé àwọn fámìlì tó ṣe pé nígbà táwọn ti ṣe operation ọyàn yẹn àwọn ò bá anybody sọ̀rọ̀ mọ́ wọ́n wá ní pé káwọn máa lọ sí ọ̀dọ̀ wọn wípé torí ẹ̀ ni àwọn ò ṣe fẹ́ lọ síbẹ̀ kan tán sọ fẹ́mi yẹn tán fi wá sọ́dọ̀ mi. ṣé wọn àtọkọ yẹn jàgbá yẹn. wọn jà wọn ní pé wọn sọ pé bàbá ọkọ àwọn pé ó sọ fún ọkọ àwọn pé kó mọ ibi tí wọn bá máa má wọn lọ. kí ni reason. nítorí pé wọ́n ń smoke nínú àyíká. wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ó smoke. wọ́n ṣẹ̀ mọ́. ó ṣe wá jẹ́ sí after 2 years. ẹnà tó ti ń gbé 2 years sí lọ báyìí. so 2 years tó fi gbé àyíká ìsìn náà wá ṣẹ̀ṣẹ̀ ní pé kán gbé kúrò ṣé n tóun sọ fún ẹ nìyẹn. nǹkan tó ń sọ fún mi nìyẹn. á ti tó gbà wo tó ti wà lọ́dọ̀ ẹ̀. ó ti lọ bí 3 weeks. tí Tọ́pẹ́ ti wà lọ́dọ̀ ẹ̀. wọ́n ti wà lọ́dọ̀ mi kò dẹ̀ sí nǹkan kan tó ṣe wọ́n. kò sẹ́ni tí n tó ṣe báwo ló ṣe ń jẹ báwo ló ń mu nígbà tó wà lọ́dọ̀ ẹ̀. wọ́n ní kò sówó lọ́wọ́ àwọn ṣùgbọ́n àjọ máa lè ìgbà tí òun ṣe pé bóyá àtẹ̀jọ wà. tá bá dáná ìgbà míì mo lè ṣẹ̀gúsí ìgbà míì mo lè ṣe omi ọbẹ̀ a máa jẹ rice a máa tẹ̀bà
a máa ṣe Indomie. ṣé nítorí pé òun kò bá àwọn fámìlì ẹ̀ ṣe mọ́ ni ò ṣe fẹ́ lọ ọ̀dọ̀ wọn. wọ́n ní pé àwọn fámìlì àwọn pé àwọn ò bí wọn bá ṣe pé láti bíi 2 years pé ṣèṣì tí ó wà sí nǹkan kan lọ́wọ́ àwọn ọmọ pé tó tún yẹ kán tẹ̀lé àwọn káwọn ò jọ yọjú síbẹ̀ pé wọn tẹ̀lé àwọn. Gbogbo bàtàn wà lọ́dọ̀ mi yẹn wọ́n wá ń sọ fún mi pé wọ́n ní pé kí àwọn káwọn ò jọ pretend láàrin oṣù kan nígbà pé àwọn ò fẹ́ ra àwọn mọ́. pé ta ló sọ yẹn. Àǹtọ́pẹ́ wọ́n ní ọkọ àwọn sọ fáwọn pé káwọn ò pretend láàrin oṣù kan nígbà pé àwọn ò jọ fẹ́ ra àwọn mọ́ káwọn ò fi mọ solution tí àwọn máa ṣe sí. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu ará àti àwọn ẹbí Tọ́pẹ́ Osoba o gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ o àwọn èèyàn ti ń ṣàlàyé gbogbo ohun tí wọ́n mọ̀ nípa rẹ̀ pátápátá o. gbogbo ohun tí wọ́n wá ń jẹ́ kó di mímọ̀ fún wa ni wípé kì í ṣe àìsàn jẹjẹrẹ kánsà yìí òun ló pa Tọ́pẹ́ o. wọ́n ní wọ́n fún ní májèlé jẹ ni wọ́n ní májèlé òun ló pa arábìnrin yìí. ẹ̀yin èèyàn kílẹ̀ yìí náà wá rí sí ohun tó ń ṣẹlẹ̀ sí olóògbé Tọ́pẹ́ Osoba yìí gbogbo ohun tẹ́yìn náà bá rò pátá ẹ bá wa fi sí abala ìrísí ẹ máa bá wa subscribe sórí ìkànnì ẹ máa pín fọ́nrán yìí dáadáa ẹ jẹ́ káwọn èèyàn mọ ohun tó ń ṣẹlẹ̀.